ká tó délé ayé nílé ayé tí ń bẹ. Ohun tó gbé dúró kò sẹ́niyàn mọ̀ àfolódùmarè ọba mi. Èyí tá a rí la wí, èyí tá ò rí a ò mọ̀. Tó ìbà rẹ o, olódùmarè ọ̀dádá tẹ́nìkan ò lè dá, mọ̀nìmọ̀nì tẹ́nìkan ò lè mọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò sí ahéré tàbí ihò tá a lè farapamọ́ sí tójú ọba àṣẹ̀dá ò tó? Kò sì sí ohun tó sẹ̀yìn olúwayé òun ọ̀run. Ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkúlùkù wa yanrí tiẹ̀ wá sílé ayé yìí, àkúnlẹ̀yàn làdáyébá. Ẹ jẹ́ á mọ̀ dájú pé ìbùkún olódùmarè ní múni là láì fi làálàá kún. Kò sí bá a ṣe fẹ́ ṣiṣẹ́ kára kó rẹra tó, èyí tí ọba mi ò bá ṣe àmì sí ò lè ní ìtumọ̀ lójú aráyé, pàápàá bó bá jẹ́ eléyìí tó ní ìtumọ̀ tó sì lápẹẹrẹ. Ìbà lóde tòní, ìbà ọmọdé, ìbà àgbà, ìbà ọkùnrin, ẹ̀yin obìnrin, n ò tó bẹ́ẹ̀ láti yàn yín lẹ̀ o. N ò sì lólódì ẹnikẹ́ni, àbígbẹ̀yìn náà ni Afeez Ọládìméjì ọmọ Àròmírẹ́, mọ̀ wọ́n lẹ́pẹ́ alárọ̀ ògbómọdẹ̀dẹ́, ọmọge mẹ́ta tí ń bẹ níbẹ̀ jù, báfẹ́fẹ́ bá ti ń fẹ́ tóórùn àtòjò tí wọ́n ń ṣe wéréke, ẹ mọ̀ yọnu sí mi, èmi ni kékeré ẹkùn tí ń fi kòló ṣeré. 92.1 FM náà lágbádé fún, níbẹ̀ láti ń koná ọ̀rọ̀ lórí ètò yín, ètò wa Kíyèsára lábala ọgbọ́n ọlọ́gbọ́n. Ẹ mú gbàgbé bí mo ti máa ń sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n ni kò jẹ́ àpagbà ní wèrè. Èyí tó lódùmarè bá ti ní àwòsí náà la ó kù sí. Kádàrá olúkúlùkù papọ̀ mọ́ra wọn, ìyàtọ̀ sì ń bẹ níbẹ̀ gedegbe. Má kánjú, àmọ́ ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́. Èyí tí ò dá ń padà bọ̀ wá dùn. Àsìkò yàtọ̀ síra wọn ni. Bọ́ọ̀rẹ̀ rẹ ti kọ́lé tàbí tí ń gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó wá fẹ́ fi ọlá wọn tọrọ. Yíjú kúrò, ìsàlẹ̀ ọ̀rọ̀ tó rí yẹn ó léwu, ó sì lẹ́gbẹ̀ẹ́. Dúró dàsìkò rẹ̀, má kánjú, má ṣìwàwù torí àbámọ̀ ọjọ́ iwájú. Ó kọ mi ò yí padà, Afeez Ọládìméjì ọmọ Àròmírẹ́. A ó máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.